eléyìí Aworo afàìrò àwọ̀ owó ni téèyàn tí ó bá mú wá tàn ní mú gidi wá síbi ìtajà wa àbí àwa ta ní ọ́fíìsì àbí àwa ta ní ṣọ́ọ̀bù àbí àwa oníṣẹ́ ọwọ́ àbí àwa oníṣẹ́ ìjókòó irú àwọn àfà àwòdì babaláwo afàìrò ni tó dé confam. Kí ni kẹta máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá epo ọ̀bọ̀ díẹ̀ tó gbó dáadáa òun ni. Ẹ jẹ́ ká wá epo jẹ̀bò òun ni. Méjèèjì ẹ jẹ́ ká gun ká lọ kó kúnná dáadáa sọ́tọ̀ọ̀tọ̀. A ó kọ́ lọ ilé sọ́tọ̀, a lọ ilé náà sọ́tọ̀. A wá da méjèèjì papọ̀. 070 31 83 45 83 òun ni nọ́mbà mi ò ní nọ́mbà méjì o. Ẹ jọ̀ọ́ àkáǹtì tẹ́ bá rí tí nọ́mbà bá yàtọ̀ sí nọ́mbà tí mo pè é èmi kọ́ ló lákáǹtì yẹ o, ẹ má bàa dòwò pọ̀. Tá bá ti wá lọ méjèèjì tó wá kúnná dáadáa, a wá lọ ra kóńjò ní ó wà lọ́dọ̀ àwọn elékun lẹ́ja, inú ẹ̀ láwa dà sí nǹkan tá a lọ yá fi tẹ́lẹ̀ inú kóńjò. A wá lọ wá àdín ẹ̀yàn táwọn kan tó máa ń pè ní àdín dúdú, òun láwa dà lé lórí. Tá bá ti wá dà lé lérí, a wá fi okùn, a ṣe okùn sí, a wá sokọ sí àbáwọlé bóyá ṣọ́ọ̀bù ni o, bóyá ọ́fíìsì ni o, bóyá ibi iṣẹ́ ni o, ibi tá a ti ń tajà ni o, a wá sokọ sí ẹnu ọ̀nà. Bẹ́ẹ̀ ni kọ̀ǹfàmù afàrò tó tún wọ́ òrò tó tún wọ́ owó wá dáadáa síbi tá a bá sokọ sí ni. Ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀wò àdúrà wa gbà. Ẹ jọ̀ọ́ 070 31 83 45 83 nọ́mbà méjì lọ́mọ gbọ́ àgbẹ̀ ẹ̀ gbọ́ràn pé nọ́mbà méjì. So nọ́mbà mi nìyẹn, ẹ lè fi ṣe WhatsApp mi, bẹ́ẹ̀ ni ẹ lè fi ṣe ẹ lè pè mí sórí ẹ̀. Nọ́mbà tó bá ti yàtọ̀ sí nọ́mbà yìí tán bá fún yín ní orí TikTok níbí èmi kọ́ mo ní o, kì í ṣe nọ́mbà mi rárá àdúrà wa gbà o.